Ara ìyá Àjọkẹ́. Lọ́sọ̀dé kí la tún rí gbọ́ láàárọ̀ yìí. Mary J gbé ní tó ti gbọ́ nílé yín. Àbí bí o ṣe ní gbọ́ kọjá pariwo ní lọ́sàn-án ariwo ní lálẹ́. Kí ló dé kí lọ́mọ ìtúnṣe? Dọ́kítà lọ kí ló fẹ́ fi lè ṣe? Jẹ́ kí n sọ fún ẹ o, jẹ́ kí n lójọ́ ọmọ eléyìí tí mo fi owó lọ sí nílé ìwé. Ó wá fún ìbò pè mí lólè. Ó fún ìbò pè ẹ lólè. Pàgbọ́. I did not call you thief. She did not call you thief. Thief wà ní ọ̀rọ̀ ẹ̀. Thief wà ní ọ̀rọ̀ ẹ̀. Ó ṣe o. Ó lọ léèwé ó lè fìdí ìgò kan hó. Ó dẹ̀ rán ọmọ lọ sílé ìwé. Ó rán ọmọ lọ sílé ìwé. Owó ẹ̀dẹ̀ ti ń fún yàn. Inú ẹ̀ ò tún dùn. Irọ́ tẹ́ ẹ máa ń pa náà nìyẹn. Tábà bu yẹ̀pẹ̀ sílẹ̀ báyìí. Ká gbé ìdìbò sílẹ̀ báyìí. Lẹ́yìn tẹ̀ kọ̀ọ̀kọ̀ yóò kọ̀ hó. Ọmọ tó ń wò yìí, ó fi òyìnbó kẹ́mi ní tíìfù. Ó yá sọ. Ọmọ mọ́bìnú sọ bó ṣe kó sọ òyìnbó. Tíìfù wà ń bẹ̀. Ó jẹ́ sọ pé wọ́n ti pé tíìfù. Olè ní jẹ́ tíìfù. Ó yá sọ wà pàdé. Ní ìmọ̀rin. Kí ni ìtumọ̀ yóò 10? Àbọ̀ sọ pé 10. April. Èmi gan tó jẹ́ pé kì í ṣe mi gangan ni mo fi abẹ́ mi tí mo fi bí ọmọ mọ̀ wá pé èní ni 10. Èní ni birthday princess wa nínú ilé yìí. Ó ti gbàgbó gbégi. Ó yẹ máa nà. Tó o bá nà. Ara. Èyí tẹ́mi ní pé kémi tiẹ̀ ti ṣe tán kí wá bá ẹ bóyá gbogbo preparation bá ṣe máa ṣe birthday ọmọ yẹn tó máa yẹ wá tínú ọmọ máa dùn láyé máa kú ó wá gbégi dání láàárọ̀. Èmi ò mọ nǹkan tó wà bẹ́ẹ̀ ni wípé mo sì máa fi sọ́kàn pé 10 o April kò sí wàhálà ń bẹ̀. Èdè bẹ́ẹ̀ di ọmọ mi Àríkẹ́ bẹ́ẹ̀ bá ti lọ ní ìwé ìmọ̀lẹ̀ Anna Olúwaṣẹ́gun mi dògo Àríkẹ́ ọlá ọkọ mi ọmọ owó yẹlé ó tún yóò dé ọmọ òṣèré ọmọ èèyàn bó ṣe ń pọ̀wọ̀ fún àwọn ló gbé ṣe ẹ̀dẹ́ bó bá sàmọ́ owó ilé wọn ní oúnjẹ díẹ̀ ń bẹ ọkọ mi ọmọ olówó ní kọbí ìbú ìwòfà tí bí bẹ̀rẹ̀ ìwòfà ní kọ̀bẹ ẹ̀gbẹ́ ọmọ olówó ní kọ gbangba oko Ìbàdàn nílé àwọn bàbá rẹ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé ó máa jẹ̀gbìn fìkara wọn fọ́rí mu Ìbàdàn májàmájà yìí tẹ̀síọ́jọ́ ọjọ́ sí aládùúgbò gbogbo ológun Ìbàdàn kú rè ìlú Ògbómọlá ìlú ìbíkúnlé olóògbé kẹ̀ríkẹ̀rí lójú ogun owó kẹbẹ̀rẹ̀ bíi ìjà arógun másà arógun mátìdí wọn ìfọkọkànlẹ̀ nígbàlẹ̀ o ìyẹn kéèyàn tó bá fọkọkànlẹ̀ nígbàlẹ̀ ó sá bàbá rẹ̀ lọ́kọ Àríkẹ́ lóhun ò ní fọkọkàn bàbá òun ẹ̀sà lónìí gbé oréyàn ìyá àsúké sí iwájú ológbòjò ìgbà eégún ẹ̀yìn ológbòjò ìgbà eégún ọ̀tún ológbòjò ìgbà eégún òsì ológbòjò ìgbà eégún owó kèmówó lẹ n ò rí bí ìkànkẹ́ gbàrún eégún sí sọ̀bọ́yọ̀ kí ọmọ yìí kí ẹ̀yìn gangan ike ẹ̀yìn wádìí kí àmúṣe ẹ̀yẹ òjò láàrọ̀ mi rẹ̀ nílé arólú ọmọ ìbá ọ̀nà tó ń pè ní Ìbàdàn nílé bàbá rẹ̀ gangan ẹ̀yìn gangan lọmọ ọlọ́fà mọ́jọ ọmọ àbísí jókòó ìjàkadì lóró tọ̀fà ọmọ pínre kìláàrẹ̀ ọkàn ògbójọjọ kan bọ́kàn bàjọ́ kan gbọ́ ogun ní dásílẹ̀ nílé ọlá lọ́mí ọkọ mi o happy birthday to you o Àríkẹ́ ọdún ayọ̀ ló mọ̀ ṣe o níwádẹ̀rù àdìkáàkiri wọn ò ní gbé ẹ wálé dìgbàdìgbà wá bá mi láṣẹ Elédùmarè ọba tó ní mi Àríkẹ́ o Àjọkẹ́ dákun má máa bínú ọkọ mi dákun má máa bínú wọn ò mọ̀ túmọ̀ tíìfù ni èmi ò mọ̀ túmọ̀ tíìfù ni Mary J ọ̀daràn obìnrin arẹwà obìnrin amọ́lóóló ó ṣé mo dúpẹ́ o tó wá bá mi ṣàjọyọ̀ ọjọ́ bí ọmọ mi Àríkẹ́ o ọmọ mi ni kí n sọjọ́ bí àwa kí nílé bàbá ká má nílé ìyá Àjọkẹ́ dákun bá mi kílé màmá tó bí i lọ́mọ ìwọ olódùwọ̀bà ọmọ atẹ́nigbọ́lá. Ìwọ tó jẹ́ kí tẹ́mi ẹ̀ka kòrò ògbó tó ó dẹ́rù bàjẹ́ ọmọ bíi bá kì í wó sí ẹ̀yin lọ́mọ ojú oró o tí ó jẹ́ kí ìwẹ̀ yẹ tó nínú òru ìwẹ̀ káyọ̀ máa jẹ́ kó mi ọ̀bá tòrò omi ọ̀bá bá tòrò àjálà gbé kí láì fi bọ́jú ọmọ olúdán ṣáàkì èjì ṣẹlẹ́jẹ jẹ́jẹ́ jẹ́ ọmọ lọ́la tí ń fẹ́ jẹ̀wẹ̀ òrò jù láàgbé mo dódò ọba tí n tó bọ́jú mo ṣáàjí mo bá là lọ́wọ́ mi ìwọ tí ò bá ṣiṣẹ́ àkọlá àṣì máa pẹ̀rọ nílé bàbá tó bí mi lọ́mọ lọ́jọ́ wọn àná o ẹwẹ́wẹ́wẹ́ náà fi délé bàbá tó bí mi lọ́mọ nísìnyí kọ́ o ẹwọ́ àti wọ̀fà tó léyìn tó lè kọ́ná náà fi délé bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ ń kíra mi ní kì í yanu àwa lọmọ dákódákó ọmọ dábòdábò ọmọ dájọdájọ ọmọ agbókó láre inú gbẹ̀rẹ̀ dánilé bàbá tó bí mi lọ́wọ́ àgbèrè ni wọ́n rà fún lédè òyìnbó. Yes o Àríkẹ́ my princess she's our joy. We've been happy ever since she entered into this family. You've been a source of joy to us and you will continue to be the source of joy to us in the mighty name of Jesus.